Ó tójọ́ mẹ́ta o, èmi ò mọ bí ọmú dorí kọ, èmi ò mọ̀ bóyá kí n gbọ́mú fọ́mọ àbí kí n gbọ́mú fọ́mọ àbí kí n gbọ́mọ fọ́mú. Àmọ́ ṣá bí mo ti ń gbọ́ gírágágá gáúgáú lọ́dọ̀ àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn yẹn ni àláàtì tó ń wọlé sórí aago mi. Ìgbà yẹn mo tó mọ̀ wípé lápá ọ̀tún lókè ń bí, apá òsì lókè ń bí ló yẹ kí n ti gbé ọmú fọ́mọ. Èmi kọ́ mo wí bẹ́ẹ̀ o. Arábìnrin gbajúgbajà òṣèré Bímpé Akíntúndé tí gbogbo ènìyàn mọ̀ sí Wasila Coded, òun ló fi eléyìí sórí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ Instagram lópin ọ̀sẹ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé èrò yàtọ̀ séèyàn, èèyàn yàtọ̀ sérò. Ẹ wá wo àwọn èèyàn láwùjọ wẹ̀jẹwẹ̀mu ti 50 ọdún ti Ṣèyí Vódì, ìyẹn amúnidára fáwọn lọ́balọ́ba eléyìí tó wáyé lópin ọ̀sẹ̀. Wọ́n ní ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ó fẹ́ẹ̀ tó bílíọ̀nù $4 eléyìí tí wọ́n ná sí ètò ìlera ti òkè òkun lábẹ́ ìṣèjọba ààrẹ Buhari. Wọ́n ní ẹ dira o, àwọn dókítà máa bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lọ́sẹ̀ yìí. Iléeṣẹ́ tó jóná ní ìlú Ọ̀yọ́, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé mílíọ̀nù lọ́pọ̀lọpọ̀ eléyìí ni wọ́n pàdánù. Ẹ súnmọ́ bí gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ ẹ wá gbọ́ àṣírí yìí, àṣírí tí wọ́n ti ń fi pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ẹ lè kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ sí ìlú òyìnbó láì san kọ́bọ̀. Ẹ ṣáwẹ̀, kẹ́ ẹ jẹun, kẹ́ ẹ wọṣọ tó dáa, kẹ́ ẹ wá ta lọ́fíńdà díẹ̀ sára, kẹ́ ẹ dẹ̀ jókòó, kẹ́ ẹ lanu sátẹ́gùn nítorí pé kò sírú ẹ̀ lórílẹ̀-èdè yìí. Òun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òfọ̀fun ò jẹ́. Ìròyìn tòní kò jù báyìí lọ. Orúkọ tèmi ni Ọmọbọ́láńlé Ọlálékan. Ẹ má gbàgbé wípé àkókò tá a wà yìí, àkókò tó tutù ṣììn, kẹ́ ẹ máa bímọ lọ lókù nítorí pé dìríkà kan ìrẹsì ó ti di wàsó.